èyí tí ọdún tó ń fi jù mí lọ yẹn ó ń reflect nínú gbogbo nǹkan tó bá ń ṣe. ọjọ́ orí Àyìndé. ó jù mí lọ ó dẹ̀ gbọ́n jù mí lọ tó bá máa sọ̀rọ̀ náà the maturity will be reflected. tá a fi gbé kalẹ̀. Yes. bí Alhaji Kollington Àyìnlá ṣe ṣe àpèjúwe Barrister nìyẹn o. dókítà Síkírù Àyìndé ọmọ Balógun Adéyínká tí wọ́n jọ ṣẹ̀dá orin fújì lọ́jọ́sí tó fi di ohun tí ọmọdé ilé ń kọ tí àwọn àgbààgbà pàpà ń kọ tí kìnìún ọ̀hún sì ti di igi ọlà lónìí tí tẹ̀rù tọmọ fi ń ṣohun dùn nílé dúníyàn ṣá o. ọ̀rẹ́ minú ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ọdún ni wọ́n fi jà o. kódà àwọn bára wọn fà á dáadáa tí wọ́n yọ náà tọ́ bí owó ṣùgbọ́n ò bíjà òun ṣe pọ̀ tó síbẹ̀ sàlámù ní ó gbẹ̀yìn ọ̀rọ̀ àwọn méjèèjì wàhálà òun jọ̀gọ̀dì yìí wọn kò bá a lójú kú o. níṣe ni wọ́n padà ṣe ọ̀rẹ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ kí ọmọ Agbájélọlá tó tẹ́rí gbaṣọ ṣùgbọ́n kìnnì kan ló dá wàhálà òun sílẹ̀ kí ni ó bí ó ní ogun ni Barrister kọ lọ́jọ́ náà lọ́hùn tíjà fi bẹ́ sílẹ̀ láàrin òun àti Kollington báwo ló ṣe parí o. kí sì ni bàbá Alátìká ń sọ lónìí tó bá rántí gbogbo èébú ńlá àti ọ̀rọ̀ kò bá kùn gbé tí wọ́n jọ sọ síra wọn. ẹ mú kalẹ̀ tó o ẹ mú tọmọ ẹni ká yọ mú ti àìkú tí ṣe baálẹ̀ tọrọ ká lọ sílùú Alágbàdo nílé Kollington Àyìnlá ọmọ Akànlọ́jẹ. níbẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí ẹ ṣàpèjúwe Alhaji dókítà Síkírù Àyìndé Barrister láwọn ní ẹ̀pọ́n yẹn bí ọ̀nà bíi méjì mẹ́ta ni ẹ ló ní làákà ẹ̀ ni ọjọ́ orí wà lóòótọ́ ṣùgbọ́n èèyàn kan tí yóò bá sì fẹ́ èèyàn ní ṣàpèjúwe èèyàn tó bá yẹn ìfẹ́ yín bó ló ṣe bẹ̀rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀. nífẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ ṣe bẹ̀rẹ̀ à ń pè ní social barrister òun máa ń rìn káàkiri òun ló connect mi pẹ̀lú Síkírù mọ́ra ló lọ mú wá láti Mushin ló mú wá Zappa Road níjọ́ tá à ń ṣe practice ló jókòó lórí Àgídìgbò náà fẹ́ Barrister nìyí ọ̀nà Kollington nìyí àjọ dìmọ́ra wa jọ́nà ní bí àná yìí kọ́lọ́n foríjì kọ́lọ́n bá mi pa ṣiṣẹ́ rẹ̀ bá jókòó lórí Àgídìgbò ló bẹ̀rẹ̀ sí kọrin tó ìjọ́ kejì kò lọ tó ìjọ́ kẹta kó tó padà sí ilé wọn tó fi di pé tí n bá ń lọ jíwèrè tóun ò bá jáde á wá bá mi àjọ máa lọ ni àjọ máa lọ ni bẹ́ẹ̀ kí ni àjọ máa lọ ni bàbá pàdé oníwèrè míì tó bá fẹ́ pé á ní ìwọ kọrin mẹ́ta ìwọ náà kọrin mẹ́ta tí yẹn bá kọrin mẹ́ta àbẹ́mi kọrin mẹ́ta tá a bá rẹ́ni tó kọrin èébú nú ẹ̀ èmi á máa dẹ̀dù pé n fẹ́ fún lésì Síkírù á máa fàmílẹ́wù lẹ́yìn mọ́dàlóhùn o kọ́lá mọ́dàlóhùn o bọ́dá Sàláwù èmi máa lọ lé láti bí o bọ́dá Sàláwù yẹ kẹ̀dẹ̀ rí captain wa ni náà bá ní kí sá máa fún lésì n bá tètè mọ̀ pọ́nrin ní iṣẹ́ àkọlà mi n bá ti gbà sójà lọ ẹ máa gbọ́ o àmọ́ ní ọ̀nà ń gbà yẹn èyí kàn ṣe bí passion ni passion mo tẹ fẹ́ràn láti máa ṣe. mo ta fẹ́ràn láti máa ṣe òwéré ẹ̀bẹ̀ fújì it was just a passion. Then now it has become a reality. Baba, professionally tẹ wá gbájúmọ́ tẹ jókòó tì tẹ bẹ̀ sí ní run dáadáa ọdún wo ni yáà kínní kò ti dé báyìí. When I was posted to Lagos, year 70 kan 70 or 80 ni mi rántí mọ́. 70 ni ó jẹ́ torí ti súnmọ́ 70 ni ó jẹ́ etí súnmọ́ bíi wow. bá post mi lọ sí play and record wa bàbá òun náà dẹ̀ wà ní Nigerian Army Signal
ìyẹn Barrister. lábàbá bájà ṣe ṣe irun gbogbo ẹ̀ mọ́ júbujùbu ni Ọlọ́run fi ní tó fi sí wa true. Wow. Àwọn sọ Rasaki sẹ́yìn jẹ́ ìjẹsọ Síkírù. O ti èmi náà sọ Síkírù. Torí mo mọ̀ pé mo mọ̀ bọ̀dá Saidi èmi mọ̀ Saidi mo mọ̀ bọ̀dá Saidi tí wọ́n bọ̀ tí iṣẹ́ sọ Síkírù. Mo sọ Síkírù. Wow. Àwọn ọkọ̀ sọ orúkọ tí. Wow. Dé ìyẹn sà ká sọ pé ọ̀dọ̀ Barrister ní fẹ́ẹ́ pọ̀ sí jù ni àbò ló ṣe jẹ́ àwọn ọkọ̀ sọ Rasaki. Òun kàn sọ ní tiẹ̀ ni ó sọ ni ìgbà tá ń jà lèmi tó ń sọ Síkírù tèmi. Ẹ kí láwọn sọ́ngbà náà ẹ̀ tẹ́ ẹ̀ ń bá jà tẹ́ ẹ̀ ṣe mọ́. Bàbá Rasaki ni mí. Ok. Àwọn ni dáàdi yín. Ok. Ẹ̀yin náà wá sọ Síkírù pé èmi náà bàbá Síkírù lèmi náà. Ìjà Àyìnlá Ọmọwúrà náà lẹ gbé torí wọ́n ní Àyìnlá kọ́ pé Àyìndé má ṣe jẹ́ ń bá gbọ́ pé wọ́n gbé ẹ lórí kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé sòun lẹ́yìn yá fún lésì ṣé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ àbí ní trami lẹ bá wọlé lórí ọ̀rọ̀ ọjà yín. Ṣé mo mọ jáde mi rántí mọ́. Wow. Ẹ rántí mọ́. Olówó yọ ló ń gbìjà. Ok, àwọn ń gbìjà olówó ń yọ. Ẹ̀yin gbìjà Àyìnlá. Olówó yọ ló bá pé ọmọ kékeré kan ó kọrin bú mi à ń pọ ọmọ náà ní Kollington ọmọ náà kò jù kékeré báyìí lọ wọn sójà wà onísójà ni o. Ok, Barrister sọ fún ọ pé sójà ni máa ń lóòótọ́ o. Ní ọ̀rẹ́ ń dẹ ni ọ̀rẹ́ ń gidi gan ni ibi tó náà tún wá tó fi ti tọmọdé bọ̀ ó ní bá mi fún lésì òun ò bá má dá olówó yọ lóhùn kó pé màá pe Kọ́lá màá bá sọ̀rọ̀ dẹ̀ máa jáwọ́ nú ẹ̀ lòun náà bá gbọ́ nǹkan tó ń wí lòun náà bá bí ń kọrin pé ẹṣin iwájú ló yẹ kí tẹ̀yìn lè wò kó tó lè pé tẹ̀yìn lè sáré àbúrò ìbúmọ̀ òun kọ́ ni kọ́lọ́hún tó gbà dé lémi lórí nǹkan tó máa wí nìyẹn. Wow. Ibi ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn. Òun advice mi ni pé kí n jẹ́ ká máa kọrin padà ká padà sí máa kọrin wa òun dẹ̀ lọ ń bẹ̀rẹ̀ practice èmi ò tí bẹ̀rẹ̀ practice ìgbà tó dẹ̀ ṣe practice tán ó lọ ṣe rẹ́kọ̀dù. èmi ò lè ti ṣe rẹ́kọ̀dù. èmi ò dẹ̀ ti ṣe rẹ́kọ̀dù. So nítòdodo òun ni pathfinder òun ni creator. So fún àwọn tó ń wò wá òun náà ni ẹ ti fi dá àwọn ìlójú wáyé pé lóòótọ́ o Barrister ló dá fújì ilẹ̀ tẹ́ bá gbogbo àwọn orin tẹ́ fi àti tẹ́ kọ fún Olówó Yọ àti tẹ́ kọ fún Barrister reflection lẹ́ni bó ló ṣe mọ́ ní lára yín. mi kì í fẹ́ kán kọ́ mọ́. Wow. mi kì í fẹ́ kán play ẹ̀ rárá. àwọn orin yẹn. Allah. Bó ló ṣe mọ́ ní lára yín tẹ́ bá gbọ́ ngbà yẹn. ìgbà yẹn ti lọ máa ń. Wow. Síkírù ọ̀rẹ́ mi gidi ni o ọ̀rẹ́ mi gidi. Wow. Gidi orin tí mo fi kí ngbà tó kú yẹn tá a bá ń lọ tá a bá ń travel tí driver mi bá fi sí tá a bá ń play ẹ̀ màá ní kán súré pa ni because màá ti máa sunkún lẹ́yìn báyìí màá ti máa ké wow jẹ́ kí wọ́n mọ́ mi lára ń sìn pé wow he has gone. kò sí kí ẹjọ́ rírun ní ti ẹ̀rìn yẹn kí ìkan wá lọ kẹ́ wọ́n mọ̀ bá pàdé lójú àlá ṣé etí ẹ̀ lálàárí Barrister rí ṣé ẹ̀ ń rí. dáadáa ni mo ń tẹ bá rí èmi ní sọ fún yín kí ló sọ fún yín ìjọ tí ẹ̀ díjẹ́ tó rán yín. sọ fún mi kí ló rántí mọ́ bẹ́ẹ̀ tí gbogbo gbà ni máa ń rí gbogbo gbà. nígbà tó ṣe ìṣẹ̀lẹ̀ yẹn àbí. àti nísìnyí gan náà ẹ sì ń rí. kò sígbà tí kì í rí. tẹ bá sọ̀rọ̀ ẹ̀jọ̀ àbí. èmi sọ̀rọ̀ ẹ̀. wow.
ní sáàtì ibi tó wà lọ́hùn ibi tó ń wà lọ́hùn yẹn tẹ bá rí mọ̀kámọ̀ wo ló wà bóò ló ṣe rí gan. mi ò mọ ọmọ akànṣá yìí ṣá àjọ wà nílé ayé wa yìí báyìí ni.